Ẹ káàsán, ẹ kú ọ lẹ́nu iṣẹ́. Orúkọ tèmi ni JJ Aromire, Mr. Document Ọmọtẹ́yábí. Ìtàn òṣèré Part 3. Lọ́dún 1940 ni wọ́n dá eré orí ìtàgé sílẹ̀ pẹ̀lú ìgbìyànjú Yoruba Adédèjì Ògúndé lọ́pọ̀lọpọ̀ nígbà náà. Nígbà tí ó di ọdún 1944 ni wọ́n gbé eré stage káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ní àkókò yìí ni Yoruba Adédèjì Ògúndé ṣe iṣẹ́ ọlọ́pàá tí àwọn òbí rẹ̀ ò sì faramọ́ kí ó ṣe eré orí ìtàgé lásìkò náà. Nígbà tí ó di ọdún 1951 ni Yoruba Adédèjì Ògúndé gbéra lọ sí ìlú Òṣogbo, èyí ní Ọ̀ṣun State, lọ bá Oyin Adéjọbí láti kúnra wọn lọ́wọ́ gbé eré orí ìtàgé lárugẹ. Àwọn tí wọ́n jọ gbé eré orí ìtàgé lárugẹ lásìkò ọ̀hún ni Kọ́lá Ògúnmọ́lá, Dúróládipọ̀ àtàwọn àgbààgbà tí a kà síwájú nínú Part 2 ìtàn òṣèré. Eré stage ìgbà náà ni Orogún Adédìgbà, Èkùrọ́ Ọlọ́jà, Iyè kan sọ́jà látọwọ́ Kọ́lá Ògúnmọ́lá, Àṣírí Bàbá Ìbejì látọwọ́ Akin Ògúngbè, Ṣàngó Olúkòso, Máremí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látọwọ́ Dúróládipọ̀, Wọléwọlé Arúfin látọwọ́ Àyìnlá Olùmẹ̀gbọ́n, Ayé Ènìyàn Àyànmọ́ látọwọ́ Yoruba Adédèjì Ògúndé àti àwọn àgbààgbà òṣèré lásìkò ọ̀hún. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú eré orí ìtàgé. Kí Olúwa kí ó fọ̀run kẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn, kí ó sì dá àwọn tí wọ́n wà láyé nínú wọn kó jẹ́ kí á rí wọn pẹ́. Ìtàn òṣèré Part 3 nìyẹn. Tí o bá fẹ́ mọ̀ nípa ìtàn òṣèré tá a ti sọ síwájú, ó wà ní YouTube, JJ Aromire TV. Ẹ kú ọ lẹ́nu iṣẹ́.